tí ó bá jẹ́ tí ó pa ọ́ lára àfààní ọmọ ní tiẹ̀ àmọ́ tó bá jẹ́ tí ó pa ọ́ lára àfààní ọ̀yà alẹ́ òfin ilẹ̀ eléyìí bú ọ̀rẹ́ tí ń lọ ní ológun lẹ́nu rẹ̀ kó lè kú òfin ilẹ̀ ọmọ ìbàṣẹ́ mọ́. ọ̀rẹ́ tó yẹ pé njọ́ tó bá ti wọṣọ ni njọ́ tó bá ti wọṣọ ni jẹ́ òde gbogbo njọ́ tó bá ti wà kísà ẹ̀ mọ̀ dùnú síra yín àmọ́ njọ́ bá ti wọṣọ rẹ̀ ni jẹ́ òde ọ̀rẹ́ tó wọṣọ rẹ̀ ojú góòlù sọ́rùn ọ̀gbọ́n ni wọ́n ń ṣe bákan sí ọ bẹ́ẹ̀ lómi ìbára mọ́tò njọ́ bá gbé mọ́tò wọlé nínú àwọn ọ̀rẹ́ tó láwọn wá ṣàdúrà ẹ̀ sì rí mi tí ó àbá inú rẹ̀ ọ bàjẹ́ òbúrú ọ̀rẹ́ bẹ̀ ọ̀yà fún yọ pa ọ́. Fọ́sàmì takadara odò mi lè. èsè wọ ọ̀rẹ́ náà tí inú rẹ̀ dùn ṣe ń tọ́lọ̀ ń bá ṣe fọ́ọ̀rẹ́ rẹ̀ ó lè dèèyàn láyé. Fọ́sàmì takadara odò mi lè. èsè wọ ọ̀rẹ́ náà tọ́já sí pé gbogbo ibi tọ́rẹ́ rẹ̀ ó ti ṣubú ni wọ́n máa ti lọ èyí ti lọ ibi tó ti ṣe rí rẹ̀. Fọ́sàmì takadara odò mi lè. njọ́tọ́ bá ti kọ́lé tí wọ́n ní sílé ọ̀rẹ́ ọba yẹ wà nígbà náà rẹ̀ gbogbo njọ́tọ́ bá ń sun ilé ní máa rẹ̀ wọ́n àmọ́ njọ́tọ́ gbà kó bá ba ìwọ ọlọ́kọ̀ níbẹ̀. Fọ́sàmì takadara odò mi lè. ẹ̀yẹ lérí bútẹ́ ẹ máa pè wá njọ́tọ́ ẹ bá gbúrò nǹkan kan tí ọ̀dà pẹ̀lú wa ẹ pè wá ijó ẹ gbúrò oríire pẹ̀lú wa ẹ̀ṣẹ̀ tó gbèmí jọ́nà. Fọ́sàmì takadara odò mi lè. ijó ẹ bá gbúrò nǹkan ẹ̀lọ́ ẹ̀gbọ́n wọn ní kaba yìí sẹ́yìn eré rẹ̀ dàrú ìwọ ni nǹkan ṣe èyí ń lọ máa pè wá sí àmọ́ njọ́ ń bá ara mọ́tò njọ́ wa ni mo sọ oríire kan ó pè mí njọ́ wa gbúrò pé wọ́n ní nǹkan báyìí sọ̀tà wa yóò lè ẹ̀wọ̀n kan ìmọ̀ra mọ́tò nígbà tí o sọ fún mi ẹ̀ẹ́nẹ́ kí ẹjọ́ aláburú ṣẹlẹ̀ ṣé mo sọ fún ọ tó o fi pè mí ọlọ́run oníjàburú ṣẹlẹ̀ sí wa bí létí lòdì òkè wa. Fọ́sàmì takadara odò mi lè. Fàínàlùmọ̀rẹ́ àmì máa ń wà tí. èyàn bí máa ń kó máa ń jọkẹ́ ẹjọ́ oní ọ̀sán fún òun bí máa wọlé kí o sì lọ́ọ́ bí kú máa rẹ̀ ọmọ rẹ̀ wá kún jọkẹ́ ńlá ọwá lè kí. torí pé lóòsì ni ọ́ wọ́n bá ní wọ́n lọ pọ́ máa wọn jẹ̀bi rẹ̀ ìjọ tó bímọ ọ̀hún oní ọ̀sán fún ọ ìjọ tó máa kú sóhun lọ́sọ̀ fún kó tó lọ. ẹ̀yin náà ẹ dákun torí ọlọ́run ẹ̀yin ọ̀rẹ́ tẹ̀ ń pera inú lólùfẹ́ ara yín ẹ̀jẹ̀ nu yín ọmọ síra yín àyè máa nu yín òun ni ò jẹ́ ẹ̀rí ibi jẹ́ èèyàn bọ̀rọ̀. gbogbo bẹ̀sí ìwọ lọ bẹ́sì ẹjọ́ tí ń ṣèyàwó ìwọ ló ṣe kan lẹ́sẹ̀ lẹ́yìn yọ̀yàwó. ìwọ lọ tó yẹ bẹ́sì lọ́bẹ̀ ládẹ́yìn. èsì dẹ́n ṣe bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta àṣà kan bẹ fún wa ilẹ̀ Yorùbá yìí lásà náà wà èmi ò rí ilẹ̀ Lárúbáwá èsì kánú tíra Tìjání kánú tíra èsì rí ilẹ̀ Lárúbáwá mo wá fẹ́ béèrè pé àṣà yìí ṣé àṣà ìsìláàmù ni àbí àbáwálá òun fúnra wa kí lásà náà gbogbo ẹni wọn bá ti ṣèyàwó ẹ gbọ́ wọn lè bẹyàn bá ṣèyàwó tán ìka rẹ̀ máa dàrú. nínú àdìsí wo ni wọn lè bẹyàn bá lọ mọ́kàtọ́ bá dé ìka rẹ̀ máa dàrú. wọ́n lè bẹ́yàn bá kọ́lé tó sílé nǹkan rẹ̀ máa dàrú. àwa kọ́sìm a sì bá a bẹ́ẹ̀ lóòótọ́ wípé àyìnmáyé ẹni ó ṣèyàwó ọmọ rẹ̀ àárẹ̀ lọ́gbẹ́ yẹn. èyí ṣe táwọn èèyàn máa ń sàárẹ̀ lẹ́yìn ìgbà wọn bá ṣèyàwó ọmọ tó. èyí ṣe táwọn èèyàn máa rí àpadà sí ibùgbà wọn bá darí mákàtá ṣé mákà ṣé kìí sọ̀rọ̀ àyàn Ọlọ́run ni sọ́lọ́run náà ló tún wá da ọ̀rọ̀ rẹ̀ rú. èyí ṣe táwọn èèyàn bá kọ́lé tán sọ̀rọ̀ wọn máa dàrú. ẹnìkan béèrè kan lọ́wọ́ mi ó ní àbá mọ́ ní nàm ó ní mi ṣe kíní kan fọlọ́run ó ní nǹkan yẹn dẹ̀ da lọ́dọ̀ tèmi mi mà bóyá ó dùn Ọlọ́run bí mi ti ṣe ó ní kíní nǹkan òun kọ́ mọ́sálásí family house àwọn òun dẹ̀ òun bá tún kọ́ Ọlọ́run lòun fún ó ní nǹkan òun dẹ̀ dàrú Ọlọ́run dẹ̀ da nǹkan òun rúgbìn káì má sọ bẹ́ẹ̀ mọ́ Ọlọ́run kọ́ dàrú àwọn eléyìí ibú tí wọ́n ń gbélé àwọn dàrú kì í ṣe Ọlọ́run. àwọn tó fẹ́ rí orí wọn. èsè tẹ̀ ń da nǹkan rúmọ́ lọ́wọ́ lọ́wọ́ èsè tẹ̀ ń parọ́ mọ́ lọ́hùn yóò ń blackmail Ọlọ́run èsè tẹ̀yìn yẹn ń blackmail Ọlọ́run báyìí. ìtì ìṣúná wọn gbé ká lọ́rùn. ọ̀dọ̀ wọn lẹ̀ Yorùbá lọ́wọ́ o àrílẹ̀ Lárúbáwá o bẹ́ẹ̀yẹn bá ti ṣe rí ire tó bá ṣe nǹkan rẹ̀ inú Islam ọ̀rọ̀ rẹ̀ ó sì dàrú bẹ́ẹ̀yẹn bá náwó sójú ọ̀nà Ọlọ́run wàhálà ó sì bá bẹ́ẹ̀yẹn bá kọ́ mọ́sálásí fọ́lọ́run àsìkiri ó sì tán bẹ́ẹ̀yẹn bá lọ mọ́kàtọ́ lọ́jọ́ ó sì tọ́ bá dé ìnira ó sì dé bá èé ṣe tẹ́yẹn bá na mùsùlùmí lọ́wọ́ nù Ramadana tó ha oúnjẹ káàkiri fámìlì kò sì ní lọ́wọ́ mọ́
èyí ṣe táwọn èèyàn ara yàn Mákà ọ̀rọ̀ yàn mẹ́ta Mákà lọ́dún yẹn ọdún tí ń bọ̀ ọwọ́ adẹni tí wọ́n ń fún lóúnjẹ. gbogbo ẹni ọba náwó sójú ọ̀nà Ọlọ́run lọ́dọ̀ wa èyí ṣe tápadà sí ibú ń bá wọn èyí ṣe tẹ ẹ̀ ń ba tí wọ́n á jẹ́ ẹ̀ máa wá tirọ̀ rẹ̀ mọ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ẹ̀ ní pàdé àwọn ọ̀rọ̀ èyí ṣe tá yàkàbá o. Why everybody of you are wicked? Èyàn kú ní kò ní wà ní jẹ́nà ìwọ lọ bá ní. Èyàn kú. Àwọn ní kò ní wà ní jẹ́nà. Tọ́ ìwọ gẹ́gẹ́ lọ bá. Ara ń tọ́jú blackmail yọ̀ lọ. Ìwọ gẹ́gẹ́ lọ bá bí ìsìn wọ lọ bá kí ló ní kò ní wà ní jẹ́nà. Èyí ṣe tó níbẹ̀ jẹ̀má ẹ dákun torí Ọlọ́run wáàsí mi fún yín lónìí nù ọ̀rọ̀ mi fún yín lónìí nù ẹ má blackmail Ọlọ́run má. Ẹ má dọ̀nà rúmọ́ lọ lọ́wọ́. Lédà blackmail Ọlọ́run. Iṣẹ́ Ọlọ́run ẹja mọ̀, iṣẹ́ ti yé ẹja mọ̀. Ẹjẹ́ òǹkálùkù ó dúró láàyè rẹ̀. Iṣẹ́ Ọlọ́run ẹjẹ́ á máa yàtọ̀ pé bọ́lọ́run ti ṣe rèé. Èyí gbẹ̀yìn èèyàn ti ẹjẹ́ á máa yàtọ̀. Àmọ́ èyí ṣe táwọn èèyàn náwó sọ́dọ̀ Ọlọ́run taburú sì ń gbẹ̀yìn rẹ̀. Ìbéèrè tí mo fẹ́ béèrè nù. Kí ló fà á? Gbogbo ní mímọ́ ayé àtọ́lóye ayé ẹ̀dá lóhùn rẹ̀. Tọ́lọ́ tó kàn sẹ́yìn ṣe ń bà jẹ́. Tọ́lọ́hun fi ń tún nǹkan ṣe táwa fi ń ba nǹkan òun jẹ́. Àmọ́ wa darí ẹ̀ sọ́dọ̀ Ọlọ́run wípé Ọlọ́run ọba ara ní kò sí ń tọ́kọ Ọlọ́run èèyàn lè máa ṣe tiẹ̀ kó tún fi ìyà jẹ́. Àwọn yàtọ̀ sínú Kùránì kádàrà náà ọkà kádìrì. Kádàrà náà ọkà kádìrì. Àwọn àti ìmọ̀ náà ṣùgbọ́n àmọ́ mọ́. Èyí tó tó dé. Àṣà tọ́lọ́hun tá a mà lásán Ọlọ́run ní àṣà kan àṣà kọ́ọ́sìmù Ọlọ́run Tìjání ọwọ́ rẹ̀ máìkì wà ó ní àlùbáríkà Ọlọ́run ní àṣà kan àṣà Ọlọ́run ní àwọn òjíṣẹ́ rẹ̀ nísì máa ṣe fún àwa irú wa yìí Ọlọ́run máa ṣe irú ẹ̀ fún. Kìí ṣe ordinary person. Èyí tún ṣe ti àwọn tó tún náwó sọ̀rọ̀ rẹ̀ àṣà wo làṣọ Ọlọ́run gbogbo ẹni bá ti lóhùn fẹ́ pèèyàn sójú ọ̀nà rẹ̀ tó bá ti dìde sẹ́ rẹ̀ Ọlọ́run ó yan àwọn ọ̀tá tì àṣà tọ́lọ́run nínú àṣà Ọlọ́run nìyẹn o dẹ́mà pé ká má dàrú ntọ́ bá jẹ́ tọ́lọ́run káyàn àṣà Ọlọ́run ni gbogbo ẹni ó bá ti dìde wípé mo fẹ́ fi àwọn èèyàn mọ̀nà sójú ọ̀nà Ọlọ́run àwọn fà àwọn ọ̀tá tì Ọlọ́run náà lọ́ọ́ ń sẹ́ òun ló sì fà àwọn tí ó dá lójú ọ̀nà tì bóyá yóò sá àbí ò ní sá gbogbo òjíṣẹ́ Ọlọ́run tó sì ránṣẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run sì fi wọ́n ti bẹ́ẹ̀ kọ́sẹ́ ni ọ̀sán nù wọn sáádàtì ìmáná wa ala rabbihim yatawakkaluna àwa àfa òun làwa náà jogún àmà lọ́tà èyí wá sẹni tí èyí sàbà tó jẹ́ mùsùlùmí tó wá lówó tó wá náwó fọ́lọ́run taburú tó wá sèwọ́n náà. Ọlọ́run kọ́ ló ṣe yìí o. Èèyàn ló torí wípé kèfèrí kan kọ́ lọ́pàá tiẹ̀ jẹ́ mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ náà lọ́sà. Àwọn tí ò fẹ́ ṣe ní irú mùsùlùmí nù. Ẹ̀yin mùsùlùmí tẹ̀ ń sà sí mùsùlùmí ẹgbẹ́ ara yín. Ẹ yí padà kó tó di ọjọ́ ògbéǹde ẹ̀rí nǹkan ẹ̀ ń ba tara yín jẹ́ ni. Gbogbo ẹni wọ́n bá ṣe tí mùsùlùmí kan ti bàjẹ́ mùsùlùmí tó báyìí ran mùsùlùmí lọ́wọ́ káyé rẹ̀ ó bàjẹ́ kò ní rálì kìámà o. Wọ́n ń gbé ǹdé báyìí àbá ojú rẹ̀ ò ní rí àlùkìyàmà bẹ̀lẹ̀ tí ó rí Ọlọ́run. Bẹ́ẹ̀ni. Ẹ dákun torí Ọlọ́run ọ̀rọ̀ tèmi ní ti ń sọ fún wa nù. Ọlọ́run kọ́ wọlé àlẹ́ Muhammad kó sí wálé lérí ire. Ọlọ́run má ṣe mí ní ká o. Ọlọ́run má ṣe mí ní ká o. Wọ́n rò wí bẹ́ẹ̀ Ọlọ́run má ṣe mí ní ká o. Ọlọ́run má ṣe mí ní ká o. Má jẹ́ ń bí máa kà. Má jẹ́ ń bí máa kà. Má ṣe mí lérí ibú o. Má ṣe mí lẹ́lẹ́gàn. Má ṣe mí lọ́lọ́tẹ̀. Má ṣe mí ló ń nú dúdú. Má ṣe mí ló ń kéta. Gbogbo orú àwọn àbá yìí tí èjé kéèyàn ó débi tí ń lọ bọ̀. Gbogbo ẹ̀yin tọ́lọ́ bá fi sàdáwò fẹ́ máa sàdúrà kọ́lọ́ wọn yọ nínú ara yìí. Ìwọ tó ọjọ́ mùsùlùmí. Wọ́n náà dúró de pẹ̀lú Ọlọ́run rẹ̀. Bọ́ bá ti lọ́lọ́ ohun tó ti dúró déédéé gbogbo ń tẹ́ ń jẹ́ ogun àti ìṣòro kan ò ní borí rẹ̀ láyé. Insha Allahul Karim. Bọ́lá òun ti ṣe